نعم أبقاكم الله. ọ̀rọ̀ yóò tabara alẹ́ yóò tabara oko. ọlọ́run wa ní buda ti ń bá bọ̀ ń ó jẹ́ general lecture. الله أكبر. wá sí umumi nìyẹn. àwa fẹ́ máa ṣe àpèjúwe àwọn tí wọ́n ti lágbára rí lérílẹ̀ tí wọ́n ń lò ó tí ò dáa ohun tó kángun ọ̀rọ̀ wọn. الله. ó dàbí pé ọlọ́run wa ń fẹ́ sọ pé àwọn tó lò ó tí ò dáa nísìnyí náà à ní sípele wọn kó máa láwa ni. الله أكبر. alẹ́ àtàkà àdìsù Musa ọlọ́run wa ni yá Muhammad kọ́dí àtàkà àdìsù Musa mi ń kọ́bílù ṣebí ọ̀rọ̀ ànábì Musa ẹbí wọ́n ọmọ bó ṣe rí ń jọ́sí. الله. àwọn ọ̀rọ̀ náà sì wá pé yẹlẹyẹlẹ lẹ́mìí èèyàn ẹgbẹ́ tẹ̀sáwì jẹta. أبقاكم الله كو. gbogbo ń tó dáa oní tí ò dá ń bẹ lábẹ́. الله. gbogbo ń tí kálukú bá sì bẹ̀rù tó bá jẹ́ni tọ́lọ́run fẹ́ ni bọ́ bá ti lè bẹ̀rù kínní kan ibi tó ti ládàáwò gan nìyẹn. الله. لا إله إلا الله. adẹ̀fín lápèjúwe di mẹ́rin níjọ́ Jímọ̀. tó bá ti gba la ilaha illallah pé kò sí kínní kan àfọlọ́hún tí ó sì hùwà rẹ̀ tó sì dúró lérí bẹ́ẹ̀ bí nǹkan bá lè yọrọ. الله. eléyìí ni pé bọ́ọ̀ bá bẹ̀rù ẹnìkan sọ́ọ́dẹ̀ ẹni pé akẹfẹ̀rí ọmọ dáa ọmọ ṣe kínní kan àwọn ni ó pa á. الله. torí wọ́n ti gbé ẹbọ sínú ọkàn ẹ. ohun tá a bá nù òwe àgbàlagbà ni wọ́n ní ẹni tí ò bá ṣe nǹkan àtùfù kìí kíyèsí kù lé. ó dùn mí pé àwọn tí wọ́n jòkó yìí ò mọ̀ òwe. Hayyakumullah. حديث موسى Ànábì Musa عليه الصلاة والسلام. ó dáa fi lọ síbi tá à ń lọ yìí ni pé ẹ̀sìn lọ́hùn ọba nítorí ìtọ́ lọ́hùn nítorí pọ́ lọ́hùn lọ lọ́hùn. الله. ẹ má bẹ̀rù kíní kan díẹ̀ bá sọ lọ́hùn ẹni tí ò bá bẹ̀rù kankan díẹ̀ bá sọ lọ́hùn ọba kò ní ṣe tí ò dá sẹ́dá ọlọ́hùn. الله أكبر. ọlọ́run mú Musa lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n kò mọ bọ́ọ̀rẹ́ yẹn ṣe tó kò tẹ̀ ẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ kéèpò ló fẹ́ mọ́ ọlọ́run lọ́rẹ̀ẹ́ torí kò mọ ọlọ́run ló fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n nínú nǹkan tí ànábì Musa tí èyí fẹ́ rí láyé ó lè jò. tó bá gbọ́ tí ejò bá rún kíní kan bì kan oṣù kan lè má gbà bẹ̀. الله أكبر. ọlọ́run wa ní èèyàn mélòó àbẹ̀rù ọ̀ bẹ̀rù mi ọ̀tún bẹ̀rù ejò kò burú tó bá sì mọ̀ pé ejò ń bẹ àdàkọ̀ ọ̀fọ́ méjò àbẹ̀kọ̀ ọ̀fọ́ mú mi ọ̀rọ̀ pọ̀ ń díẹ̀ ní rẹpẹtẹ lójú ọ̀nà Sufi àtòjú ọ̀nà kakọ́ọ́lẹ̀ ọlọ́run wa ìfẹ́ ọlọ́run wa ṣiṣẹ́ lérí ẹ̀ lẹ́yìn gbogbo wàhálà ó rí gbogbo wàhálà tó ti bẹ̀ mọ̀pọ́ ọlọ́run ọba ń bẹ inú wàhálà yẹn ni ti wúrẹ́ tó tẹ̀lé démọ̀dìyánà àti pàgbọ́ ẹ lọ gbogbo ìwà kásẹ̀tì yìí pàdé wá kú ń bẹ̀ tí ó fẹ́ kú lálẹ́jọ́ tó fẹ́ kú tí ọlọ́run wa tí ànábì Ṣuaibu wa kó àwọn ẹran fún un tó wá ní kó wọnú yàrá kó lè mú ọ̀pá tí ó máa fi da ẹran pàtó wá fẹ́ mú ọ̀pá tó ṣe pé ọ̀pá ànábì Ádámà ló mú ẹ̀pá ti pèsè rẹ̀ fún yín pàtó wá bàbá yẹn ò sì rí náà báyà fọwọ́ rọ̀ bàbá yẹn ní lọ́ọ́ fi eléyìí síbẹ̀ lọ́ọ́ mú mi ó fi síbẹ̀
ó padà wá jókòó bàbá ní padà lọ mú nísìn ó tún débẹ̀ tó ń ló tún mú bàbá ní tẹ̀kẹ́rẹ́ lọ tún mú yìí àní ọlọ́mú mi lọ fi síbẹ̀ ó lọ fi síbẹ̀ ó tún fi ṣe kí bàbá ní lọ mú wá nísìn ó tún débẹ̀ náà ló mú bàbá ní obìnrin pọ́lọ́n fẹ́ ránṣẹ́ nù. Allahu akbar. ló fi wá ń lọ ìtàn kọ́lá fẹ́ pa o mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ pé kò dáa kí èyí ó dá Ọlọ́run sí méjì. ọ̀pá ni o àwọn ẹran wọ́n máa fi dà wọ́n ṣùgbọ́n tọ́jú ọmọ mi ìtàn pọ̀ mbẹ́ ṣùgbọ́n gbàdó wá di pé ó dé àárín ìgbẹ́ òtútù ti bẹ̀ sí ní kìí ṣe irú òtútù yìí tí gbogbo koríko mọ́ ds block ní gbogbo gẹ́gẹ́ yẹn bá dé ló wá ní kíyàwó òun ó dúró ń bí kó òun ti ń rú lókè yìí ó dàbí iná òtún gbà tó débẹ̀ kò rí ná kò rí ti ń rú mọ́ ohun ló bẹ̀rẹ̀ sí gbọ́ n ò fẹ́ sọ bó ṣe ń gbọ́ hùn ó gbóhùn ọlọ́run wá bí ẹlẹ́rìí pé Mùsá kí lọ mú dání ó ní ọ̀pá mi ni èmi tó ti ṣe mistake nu ta ni ìwọ ta lọ́pàá ìwọ tó lọ́pàá ọ̀pá mi tí wọ́n bá ti sọ pé ọ̀pá ni ó sì dáa ọ̀kílẹ̀mù ọ̀pá pé ọ̀pá mi ọ̀dà ọlọ́run sì béèrè jù bẹ́ẹ̀ lọ mátìrìkà bí yẹmi ní kàlórí kí lọ fọwọ́ tó mú dání ọlọ́pàá mi ni ẹni máa sì máa sinmi lé tí n bá rìn tó bá rẹ̀ mí máa sì máa fi já kókó fẹ́ràn máa sì máa fi ṣe kinní kan kódà wàlíyà fi yá máa rígbò àwọn hawaii jù ló pè ní máa rígbò òkúra pé àwọn bùkátà mi tún bẹ tí máa fi gbọ́ lẹ́yìn yìí ń wá ń kọ́ gbọ́dá jùlẹ̀ ọ̀pọ̀ bá dé jù ejò sì ni Mùsá ní èrí yìí ọ̀nà bíi mẹ́sàn-án ni tuyin tí ń bẹ láàrin ní pín sí láwọn nǹkan ìjìnlẹ̀ tó torí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀rù wa bá ọlọ́ni tí wọ́n lọ ní mú nǹkan ẹ̀ ọ̀pá rẹ̀ ni. Allahu akbar. kò lè mú ọlọ́run wá sọ ọlọ́run wá ní húsíà mọ́ ọ gbọ́dọ̀ bẹ̀rù mọ́ tọ́ ọ bá mú n ó dá padà sí àwòrán bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló bá kìjọ mọ́lẹ̀ èyí bá dọ̀pá padà. Allahu akbar. ọlọ́run ní Mùsá gbogbo tí ń bẹ láyé tó dáa ìsinmi lé ìfi ń jẹ́ kókó mo ní gbogbo tí ń bẹ láyé ó dà gẹ́gẹ́ bí ọ̀pá gbogbo tí ń bẹ láyé rẹ̀ jò ní. Allahu akbar. ẹ̀gbọ́n nǹkan. à ń gbọ́ bọ̀. mo fẹ́ ilé akọ́lé ni afẹ́ ra mọ́tò ni afẹ́ sekene kan ni èmi mo nílé yìí gbogbo ẹ̀ pátápátá ejò ni ejò ló wà lábẹ́ àfikọ́ di ẹni tó lejò mú lejò fi ní sàn ọ́ ẹ padà síbi ìtàn dáadáa ẹ gbọ́ dáadáa máa tílé kàbí yẹmí ní kàyà Mùsá wọn yà sọ yà tawaka waleha auzu bi ala ganami wala ya fi ma'arib ukhra ma'arib ukhra hawaij ukhra in be bi opa yi èmi mo ní mama simile mo fẹ́ràn tó bá rẹ̀ mí má fi jáwé kódà gbogbo tí n bá ń fẹ́ in be ló wà ó dá jùlẹ̀ dá ó sì wá dejo kí lọ́lọ́run wá fi yé Mùsá pé àtilé àtọmọ àtọlá àti yìí
gbogbo tó níhun ìtì ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀pá ni ṣùgbọ́n ìtì ń bẹ lábẹ́ ọ̀pá ni ejò ni gbogbo tó níní ìtì ń bẹ lábẹ́ rẹ̀ aburú ni. Allah. àfi kọ́ gbàgbé nǹkan yẹn kọ́ di ẹni tó ní mú. Allahu akbar. Allahu akbar. kùsìyà wàlá tàá innahu la yaghafu ladayya al-mursalun. ẹni tẹ́ rù yé bàmọ́ lẹni tí ń bá ránṣẹ́. Allahu akbar. ilé tá a kọ́ láyé ejò ni ọmọ ejò ni ipò ejò ni owó ejò ni agbára ejò ni ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá ọ̀pá ẹyọ kan ṣoṣo náà lọ́ọ́ fi ní wá gbàgbé gbogbo eléyìí ẹni tó ní ọ̀pá òun oníkọ́ dìmú. Allahu akbar. Allahu akbar. ilé ìwé lẹ́kọ́ tẹ́jú òsín mẹ́. ilé wo lẹ́kọ́ tí aburú òsínú lẹ́yìn kò sí bẹ́ẹ̀ ṣe lè fi tó kò sínú ilé tí aburú òsí dídì mọ́lọ́ngàn ọba tó ní aburú ní òjò kó máa ṣe yín. Allah. Ya Allah. Allahu akbar. ọlọ́run wa ní lẹ́ni mo wá fẹ́ rán yín létí alágbára kan lérílẹ̀ tó lo 83 years tí eré ò fọ́ rí. Allah. àní ló lò láyé o pé tí kò rí bànújẹ́ ńjọ́ kan rí Fíráúnà ní 83 years ó ní òfin rẹ̀ ó ní òfin má jáde ó ní òfin má sọlá ó ní òfin fíjọ́ kan má pààyàn. ọlọ́run wá ní Musa àlẹ́ àtàkà. Hadisu Musa. ṣé bí ìwà ànábì mo ti fi ọ̀rọ̀ ànábì Musa bọ́ sọ̀rọ̀ rí. Izinada rabbuhu bil wadil muqaddasi tuwa. nígbà tí ọlọ́run ọba rẹ̀ pè láàyè tó pé fúnra ọlọ́run ọba ló mọ àyè náà. Allah. gbogbo ibi tí wọ́n bá ti sin ọlọ́run ọba gbogbo ilé ọlọ́ba arul mukaddasa ni gbogbo lẹ́lẹ̀ ní máa jowú gbogbo lẹ́lẹ̀ a máa jowú bí tá a bá fi kọ́ máa lásì bọ́ ọba nínú ilé ibi tó ọba yọ ní máa lásì ó ní gbogbo onú lẹ́yìn ó máa sìn. Allahu akbar. Izhab. nada rabbuhu ẹni tí ń tọ́jú rẹ̀ pé wípé ìwọ Musa. Izhab ila Fir'auna innahu tagha. ẹni tá a bá ti lè pè níbi tó wà yìí ó ti dòjíṣẹ́. Allah. ṣùgbọ́n níbẹ̀ ń kò sí bá a ṣe lè wọnú tà ní bọ́ọ̀ta. inú ilé òsè má jáde lọ́rọ̀ àwọn Sufi àsìkò tí Musa ń gbọ́rọ̀ yẹn kò sí ti jẹ́ Musa ń gbà yẹn o Ọlọ́run ọba kọjọ́ ọba tí Ọlọ́run máa sọ̀rọ̀ tí Musa mọ̀ pé Musa ló ń gbọ́rọ̀ Ọlọ́run àsìkò tí Ọlọ́run bá ń bá Musa sọ̀rọ̀ kò sí ti jẹ́ Musa ti kú pátápátá kìí ṣe pé Musa wá dúró ó wá ń dẹtí gbọ́rọ̀ Ọlọ́run o Allahu akbar.
الله أكبر الله أكبر يا سواء afọláyé ibẹ̀ lọ́hùn gbogbo àwọn tí wọ́n kẹ̀jẹ́ tó ń sin lọ́hùn tí wọ́n àti ẹ̀fẹ́ mọ̀ nípa ìjìnlẹ̀ nípa ọlọ́hun kọ́ ló kọ́ mọ́sà sí ọkàn wọn síbẹ̀. آمين ẹni tí yóò bá mọ ọlọ́hun ọba ẹgbẹ́ ayé ní òrìn tí èkó ń bẹ̀ torí yóò mọ rìnrìn ayé ìbẹ̀rù. ní àwọn irisadu khasa ba'da al-aam fi zawiya qabla al-ams tabako nsáwí àwọn àgbàlagbà kan wọ́n máa tún wá máa dá àwọn ọ̀rọ̀ kan béèrè ní àwọn ọ̀rọ̀ òdìndíjú irú ẹ̀ ló ṣẹlẹ̀ lálẹ́ ìjẹta àbíjọ́ òní ní alẹ́ ìjẹta títí aago mẹ́wàá wà lórí ẹ̀ dàpọ̀ nsáwí yẹn àwọn ọ̀rọ̀ nu àlàyé rẹ̀ la wá ṣe débi ọ̀rọ̀ ànábì sallam bọ́ba jẹ́ ní ọlọ́run gbogbo tó bá jẹ́ nǹkan aláburú tí sèyìn kò ní sá fún ọ torí yóò mọ̀ pé ọ̀ ní ṣe láburú ibẹ̀ la wá bá débi ọ̀rọ̀ ànábì tọ́lọ́run fún ní nǹkan mẹ́wàá tí ò fún gbogbo ẹ̀dá àbí njẹ́ òní. sallallahu alayhi wa sallam. o la wá bá débi ń jẹ ta. ànábì jẹ́ yẹn rẹ̀ ẹ gbìyànjú ẹ má ní oore kan ló kéré ẹ ti ẹ bẹ̀rẹ̀ ń bì kan. abadebi egbi tó bímọ tó wá oúnjẹ tí ó jẹ lọ fún ọmọ rẹ̀ tó wá kó sínú tàkúté àwọn ará àdálẹ̀ wọn ní pàkúté gbàdámọ̀ pé yóò pa náà ni àwọn Kwara wọn ní tàkúté nípa pé ní wọn bá tẹ kíní rẹ̀ yóò ta ẹ gbọ́ nǹkan bọ́bọ̀ méjèèjì ló dáa bàbá olóko òun sì ti fi gbogbo ntọ́bàṣe lóko làwọn èkúté yìí máa ń jẹ ẹranko yìí máa ń jẹ wá Muhammad dàkúté ó dẹ̀ fọlọ́ ń sọ kéde kírun tòun ọ̀pọ̀ lọ́n bẹ́ẹ̀ pé ọlọ́run mú ẹ̀yin tẹ̀ wọ́n á ń jẹ nǹkan oko torí òun ṣe wàhálà ni ó wá dẹ̀ dàkúté síbẹ̀ ṣùgbọ́n wẹ̀ dé bó ti lọ tán tó dòru egbin bímọ ebi ń pa àwọn ọmọ ẹ̀ òun á lọ síbi oko kó lè hu pètétò àbí kíní tí ó jà bẹ́ pa tiri àsìkò tí wọn kọ tíra wọn ni gbogbo nǹkan rújú ń gbà yẹn kálukú kan pè nǹkan lórúkọ tó wù ní olùsàsànù wa so egbin wa rí ànábì tí ń kọjá lọ ló wá pè é pé wá yọ mí ó ń bímọ ebi ń pọ mọ́ owó wọn tí ó jẹ ló ń tẹsẹ̀ bọ́ takute lédè Kwara pàkúté lédè ọmọ Èkó ẹ bá Ànábì wa ní yóò sọ̀rọ̀ díẹ̀ torí bóun bá tu ọ lẹ̀ òun ṣàbòsí fọlọ́kọ nìyẹn. tóun bá sì fi ọ́ lẹ̀ tóun bá lọ boloko bá dé yóò pa ọ́ òun dẹ́ṣẹ̀ nìyẹn ohun tó ń lẹ́sẹ̀ ni wípé ìwọ yóò sẹ́kú mẹ́ kí n fẹsẹ̀ tèmi síbẹ̀. sallallahu alayhi wa sallam.
ó wá yọsẹ̀ kú anabi wa fi ẹsẹ̀ tara ẹ̀ síbẹ̀. sallallahu alayhi wa sallam. olóko yìí sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kèfèrí bínbíní tí o fẹ́ tà anabi rárá ẹnìkan lọ tẹ́lẹ̀ wádìí ní pé mo wí náà ìwọ anabi wa rẹ́rìn sallallahu alayhi wa sallam. kò dẹ̀ sí àlèkáwà ní pé kí ẹranko padà wá ṣùgbọ́n níbi tí ọ̀nà tó wákàtí mẹ́rin sígbà kó tó dé bí olóko tí padà dé tí ń bá anabi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni egbe padà dé pẹ̀lú ọmọ ẹ̀. Allahu akbar. lọ́wọ́ ní kíkẹ́ anabi yọ ẹsẹ̀ kú ọmọ ẹ̀ kó ń fẹsẹ̀ ẹ̀hún sí ká anabi wá sí pẹ̀ ẹ̀hún lójú ẹ̀ olójú kó olóko náà ń jọ́nà ló gbà sílámù. Allahu akbar. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ṣé ẹ mọ̀ pé láì ní àní ẹ̀yin fúnra ara yín ẹ̀mí yín ti ń ṣe bákan nípa pé ìyẹn pé ruwa síwájú tá a tẹ̀lé ní. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ pọ̀ o torí ìtàn ni ohun ọ̀sẹ̀ pa báwọn akẹ́kọ̀ọ́jà ní gbangba ẹ̀ ní ìtàn ló náà fúnra rẹ̀ ẹ̀wọ̀n ruwa síwájú tá a tẹ̀lé ẹ̀wọ̀n tó fara rẹ̀ dí fún ẹranko láì ṣẹ̀dá ènìyàn káàdì kọ̀ọ̀kan yín kẹ́ wá wo aburú tí ń ti ọwọ́ yín bọ́ sọ́dọ̀ àwọn ẹ̀dá ènìyàn. ọlọ́sọ̀ wà lẹ́yìn rẹ̀. àmín. bí kálukú náà bá ti wá ń ṣe díẹ̀ náà ni ìmọ̀lẹ̀ Ọlọ́run fi máa jòkó lára ẹ̀ bí ìmọ̀lẹ̀ Ọlọ́run bá ṣe ń jòkó lára ẹ̀ o náà ni gbogbo àwọn ẹ̀dá àwọn èèyàn lè má mọ̀ àwọn ẹ̀dá Ọlọ́run ọba kan bẹ tí ó máa mọ̀ ọ́ eléri ìrẹ́jọ́ kan náà ní í ṣe Allah. àwọn tí ń ṣe rí ibùjọ́ kan náà ni wọ́n ń ṣe. Allahu akbar. ẹni tí ó dolówó jọ́ kan náà ni ẹni tí ó dé ń gbèsè jọ́ kan náà ni torí ẹ kò sí ìdí kan fún ọmọnìyàn láti máa gbélé ayé kò séwu Ọlọ́run là á dì mọ́ bó bá nira díẹ̀ fún ọ Ọlọ́run kò dì mọ́ tó bá sì dáa gan Ọlọ́run kò dì mọ́. Allahu akbar. àwọn ayé ìṣe bí nǹkan bá dáa wọ́n wàá dì mẹ́ẹ̀dẹ́ ènìyàn alábàṣe rẹ̀ ó wàá pọ̀ àjọṣepọ̀ pẹ̀lú ẹni tó fún ní kó wàá kéré. Allah. bẹ́ẹ̀ ni kó tó ní nǹkan yóò pọ̀ lọ́run lọ́sàn-án yóò pe lóru yóò jí yóò sunkún yóò ṣe dáadáa yóò ṣe sàárà kódà yóò tún máa ní májẹ̀mú ṣùgbọ́n bí nǹkan bá ti dé yóò wá yọra rẹ̀ kó láàrin àwọn tálákà yóò ti wá rí àwọn nǹkan tó yẹ kó wọn máa bá rìn. oríire wo ló dáa tó kéèyàn ọmọ bẹ láàrin tálákà torí bíbẹ láàrin tálákà olówó ó ní fàyàbalẹ̀ tálákà ó sì ní jẹ́ kí owó pẹ́ lọ́wọ́ olówó gbàgbé ìwọ̀n àbátàwọn bá ń ṣe fún wọn yóò jọ wọn lójú wọn máa ṣàdúrà fún ẹ bọ́ ọ bá fún olówó ní 1 million tanki ni ó wí tó bá fún tálákà ní 100,000 yóò wọlé àdúrà fún ọ. Allahu akbar. hamidallahu sa'yakum. Allahu akbar. tẹ́ ẹ bá wo tá a sọ yìí ẹ rí i pé ó súnmọ́ ti ń ṣẹlẹ̀. Allahu akbar. tí o bá jẹ́ pé ní ń ṣẹlẹ̀ ẹ rí i pé ó súnmọ́. èèyàn mélòó ló jẹ́ olówó tí àwọn tálákà rí kódà àwọn tí wọ́n ti wà ń bomi kí má dárúkọ ibì kan níjọ́ tó bá ti lè wà nípò báyìí ó ti ní àwọn ọ̀rẹ́ tuntun tí àwọn tàná ò lè rí lójú ẹ̀rọ mọ́ yóò mọ̀ rò pé wọ́n kó bùkátà bá àwọn ò lè kó bùkátà bẹ́ẹ̀ gbogbo ayé ò ní gbanti ń bẹ lọ́wọ́ èèyàn tán nítorí ọba lágbára lọ́wọ́ ṣe ohun tó burú jù ní kọ́ ọmọ ṣe ẹ̀ka fẹ́ ṣe kó mọ́ adékò fún ó lè fún ní 500,000 ìkó mọ́ ní í ṣe o kó fún
tí tálákà bá dẹ̀ fẹ́ ṣe kó mọ́ tó bá fún ní 20,000 ìjòkó aláàfáà ẹ kọ́kọ́ bá ń ṣàdúrà fún lágbájá olójú kíkó mọ́ yìí ó ṣeéṣe. Allahu akbar. ọ ní gbalada tó lówó tálákà là á ṣe nǹkan fún ẹni tó fẹ́ fún ti ní ẹni tí ò ní là á fún bó lẹ́yìn ṣe ń wojú rẹ ẹni tí ò lè lékiri kan bí bọ́lá ń bá ní ti ń bẹ lọ́wọ́ yín ò fẹ́ gbà á ẹni tó fún níbí nǹkan bá dé èrò wọn ni wípé olómọ tó fi sọ o ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ olómọ tó kọ lu ń wo ẹni tí Ọlọ́run ní kí wọ́n wá sọ àná ẹ̀dọ̀ ní olẹ́ni tá ó sùn pẹ̀lú ìbànújẹ́ lánàá pẹ̀lú ẹkún pẹ̀lú gbèsè bóyá pẹ̀lú àárẹ̀ ó wá jí láàárọ̀ yìí ó wá bára níbi tó dáa pé kí ló dé pé sáàjì ká mọ̀ dúpẹ́ fọlọ́run sáàtún ríra wa alhamdulillah. a ní àwọn ẹlẹ́bí wọn ní àwọn àṣepẹ́ it's a long story. Allahu akbar. ẹni tó ní rẹ̀ dáná ó lẹ́tí gbogbo nǹkan ti dáa fún tó wá di pé àwọn èèyàn tiẹ̀ wọ́n rí wọn ò mọ̀ pé òun náà ni mọ́. torí ẹ̀ wọ́n fi ní ká máa ké gbogbo orú súrà yìí kọ́ mọ wò ó afọlámọ́ ma yí bẹ́ẹ̀ lọ́hùn. sallallahu alaihi wasallam. gbogbo yẹ ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́mọsọ yín dẹni àná. amiina. gbogbo wa ọlọ́mọsọ wa dẹni àná. amiin. ẹlòmíì dẹni jẹta ẹlòmíì dẹni jẹrin. la ilaha illallah. ṣé ló bá tẹ̀ tó jẹ́ ni àná tá a bá wẹ̀yìn á rí. wala zuhur. ẹlòmíì dẹni eku láéláé. kó àtijọ́ pé kí ló wá rí báyẹn ẹni bí wọ́n ti bìrì náà nù. àmàláyíkà yẹn ní wọ́n ní mudabbirati amran ẹ dákun gbogbo ẹ̀yin tí nǹkan bẹ lọ́wọ́ yín lásìkò yìí pàjùlọ gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ wá sí yìí gbogbo bí títí tálákà tó bá súnmọ́ yín kódà bí tálákà bá wá bá yín ẹ má béèrè ẹ̀sìn tí ń sìn tí bá ń bẹ nù nira tọ́nà ọmọ fún yín lágbára ẹ fún bọ́ bá lẹ́ni tí sẹ̀sìn rẹ lọ fẹ́ fún ìmọ̀ rí bẹ́ẹ̀ ń gbà mí omi èrí bẹ́ẹ̀ ń gbà mí ẹni tí yà ń bá ń jẹ bọ́ ọba tìrì ọmọ pé yà ń jẹ àti pé kí ló fẹ́ di ẹ lọ́wọ́ ṣebí torí Ọlọ́run ló wí torí Ọlọ́run ló wí ọ ní ráìtì láti béèrè kéde kan lọ́wọ́ ẹ̀ pẹ́sẹ̀ wo ló ń sìn ó ní kọ́ fún nítorí Ọlọ́run pé nǹkan báyìí báyìí báwọn sì má béèrè má lọ́ọ́ jàrọ̀ ẹ̀ kì bá béèrè mẹ́wàá tó bá jẹ́ pé yọ̀kan lọ́ba ní fún un tó bá wáyé tó lè gbà mọ̀ràn torí àwọn àmì máa wá tọrọ nǹkan téèyàn máa rí i pé kéèyàn ó fún wọn ó dàbí ìgbà téèyàn bá tiwọn jẹ́ pé lóòrè yìí kí ló ń ṣẹlẹ̀ ọ̀ lọ́lé ẹ̀kọ́ rárá ni ìdíwọ́ wo lọ ní torí mo mọ̀ pé bọ́ọ̀sẹ̀ wá lónìí yìí ọ̀ tún nílé wá lọ́la lọ́dọ̀ mi kí ni faru títọrọ fúnrú rẹ ẹlòmíì máa nídìí bọ́ọ̀bá fún ní nǹkan pé bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ ọ́ ní ládá lérí ẹ̀jẹ̀ owó tó fún lọ kì bá tiẹ̀ purọ́ ọkùnrin bí n ṣe ń wọ yìí kí ló ń ṣẹlẹ̀ gan kí ló kọ́ ọmọ tọrọ ọmọ níyàwó ọmọ bímọ ọmọ rẹ ló tún bọ́ lórí pọ́ ń tọrọ sọ́n tó ń ṣẹlẹ̀ tó bá wọ́n pé ṣe rírọ̀ àwa yìí èyí tó yájú ní ọ̀nà tẹ́lẹ̀ ẹ̀yin olówó lè gbà rán ẹni tí àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ó ní ohun ti lọ kíní kan torí gbogbo nǹkan làwọn èèyàn máa ń rọ́ sí ọ̀rọ̀ ogun ìdílé kí lè nílé yìí ìwọ nìkan ni wọ́n wá káàkiri àfa sọ́n ti ń ṣe ọ́ sọpọ̀ ọlẹ sọpọ̀ olóròjú àbíkọ́ lè bínú torí ẹni tó bá ní gbẹrẹgẹ ò lè kọ́sẹ́ kò ní fẹ́ kẹ́nìkan ránṣẹ́ bí sísábà wá dànù pọ̀ nísìnyí ọ̀ lè kọ́sẹ́ printing
ọlọ́run ṣe kò sáà printing bí ó lè kọ́ṣẹ́ electrical wọn ò sí ń bí ó lè kọ́ṣẹ́ ata paper wọn ò sí ń bí ó dá sọ lè kọ́ driving ó bá lọ́wọ́ kọ̀tọ̀ ẹ mú lọ sí driving school má kó owó fún o torí kò ní wá mọ́ yóò sì náwó ni sanwó ìdajì owó bẹ́ẹ̀ ni yí bá ṣe ń kọ́ sí ẹjẹ́ máa mà tó bá dàwà kọ́ tó bá mọ̀ dáadáa gbàdáfin lẹ́sẹ̀sì fún ọ̀dà lókòwò láíláí nìyẹn. Allahu Akbar. okòwò tó yá tí ẹ̀yin olówó tẹ́ lè tètè gbà dìde lọ́dọ̀ Ọlọ́run ní àwọn tára bá ní nìyẹn èyàn kì í dàgbà driving Nàìjíríà ní àwọn ọmọ tí wọ́wàkuwà ni wọ́n fi sọ àwọn driver di ruffian kìí ṣe bẹ́ẹ̀ ìwàkuwà tí àwọn ọmọ onímọ́tò ń wà ó jẹ́ kí wọ́n máa fojú rẹ̀ wo gbogbo àwọn tí bá dẹ́rẹ́bà ni ọ́ àwùsùbíláì kò rí bẹ́ẹ̀ yàrá àdúrà dẹ́rẹ́fà ló ń wà. Allahu Akbar. bẹ́ẹ̀ni ọba. Goodluck àti Jonathan papọ̀ dẹ́rẹ́fà ló ń wà. Allahu Akbar. Baba Gana Kengebe dẹ́rẹ́fà ló ń wà. Allahu Akbar. ìtí àwọn kan bá ń ṣe ẹ má ti ká kó diwa Al-Qur'ani oni lajiri ma anna kusana ano qaumin ala alla ta'dilu i'dilu wa aqrabu littaqwa ìwàkiwà táwọn kan hu ẹ má jẹ́ kó sẹ́yìn dẹni burúkú ẹ má inú tí wọ́n dabi yín ẹ̀yin olówó kò sí ọ̀nà tẹ́ lè má gbà nísìn bí ẹ ká bá wá bá yín tẹ́ bá máa ná 10,000 yóò gba dá finance sí ẹ tó sì tí ó máa wà dáadáa ẹ dá lókòwò láíláí nìyẹn ṣùgbọ́n níjọ́ ẹ̀kọ́ tó bá kọ́kọ́ wá kọ́ lọ́hún má jẹ́ kọ́kọ́ kọ́ rò pọ̀ kanra pé n ó fún ọ lówó ní ìtọ́ lè fi jẹun lónìí ṣùgbọ́n sọ̀rọ̀ ìgbésí ayé rẹ fún wa tó bá jẹ́ ń ta lè ṣàgùn sí ọ wà kálẹ̀ mo rẹ́dì láti sponsor ẹ printing electrical abẹ́lẹ́tísà ni paper bó lẹ́tí ń pè ìtẹ́ta paper mẹkáníkì tó bá dẹ̀ tó kó fẹ́ kéwú àwa náà àáfò ní sí kọ́lásì tó bá yẹ pé kéwú Allahu Akbar. tó bá dẹ̀ ní fídíò ló ń fẹ́ ṣe kò ní ṣe yìí ń tì ọ̀nà ní kẹ́ máa gbà bẹ́ẹ̀ bó bá yẹ pé ọgọ́rùn-ún ọdún tẹ́ kú láyé òpin ìgbà tí ń bá ń ṣiṣẹ́ tí fi ń rówó ẹ máa ní kọmíṣàn lérí ẹ̀. Allahu Akbar. àìlé ẹni ó bá wá tọrọ kókó tó pé èmi tó wá báyìí gbogbo wa Ọlọ́run ní gbogbo wa tálákà Ọlọ́run ní wa ṣùgbọ́n tèmi yẹ́jú gbowó nítorí fi jẹun lénìí ṣùgbọ́n kí ni bó ní gbèsè ayé rẹ rí tó fi rí báyìí torí ọmọdé ni ẹ ọ gbọ́dọ̀ máa tọrọ lọ èyí ń da fọmọ eke bá gbàlagbà bá wà tọrọ lọ́dọ̀ ẹni àìbéèrè kìnnì kan tó ìtì ń báyé bọ̀ ti pẹ́. Allahu Akbar. ẹ dákun jama ṣé bẹ́ẹ̀ bá tẹ̀ tó gbà ní sànú ṣé ìlú ti tálákà ń lé sí lójoojúmọ́ yìí. tẹ́yìn olówó tẹ́ bá lẹ̀ ní sànú ṣé ìlú tíjọba àpapọ̀ tí ń dá títí ń dòsì sẹ́lẹ̀ ẹgbẹ́rún ẹ̀ ní gbogbo àgbáyé ìjọba àpapọ̀ ń dòsì sẹ́lẹ̀ tí sèétì ń dòsì sẹ́lẹ̀ kámẹ́ wàá ní àwọn oníṣẹ́ aládàáni tó yẹ pé iye yẹn tí yóò bá gbà yóò ti sí ìròyìn tí yóò jẹ ọ̀dà ọ̀nà wo ní ìtọrọ ajé fi wá dínkù bí àwọn ìjọba orílẹ̀-èdè yìí tí wọ́n bá pe àwọn èèyàn láti kọ́ wọn bí wọ́n ti wa mọ́tò tí wọ́n gba dáńbílẹ̀ tí wọ́n dẹ̀ fún wọn lófin tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ìjọba àwọn fúnra ni wọ́n wà wọ́n lófin ìlú torí kò sí
àwọn aláìríjẹ aláìrímu láwọn ọmọ kékèké wọ́n ti pọ̀ nínú ìlú yìí kọjá àfi tí wọ́n bá máa pa wọ́n dànù lókù. Allahu akbar la ilaha illallah. àfọlàmọ́mọ́ yìí bẹ́ẹ̀ lọ́wọ́ sallallahu alayhi wa sallam. gbogbo wa yìí pátápátá àwọn ọmọ wa ọlọ́run àjẹ́ wọn gbẹ̀kọ́. àmín. ọlọ́run ní jẹ́ wọn lọ́mọkọ́mọ. àmín. gbogbo àwọn tó wá jẹ́ pé kálukú ti wá bá rẹ̀ bó ṣe bá rẹ̀. Allah. kọ́lọ́n wọlá erílẹ̀-èdè yìí kọ́lọ́n kó tó kálukú wọn ṣe. àmín. mẹ́rin wọn fẹ́ máa panu àwọn yẹn. Allahu akbar. ṣùgbọ́n ẹgbẹ́ pé Lagos State wọ́n ti dá wọn ilé ẹ̀kọ́ṣẹ́ kan lẹ̀ mo gbọ́ fírí níjó níhìn mo gbọ́ fírí lórí kíní níjó níhìn kọ́lọ́ mọ́sá fún wọn ṣe. àmín. kọ́lọ́ kó jẹ́ kí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ Èkó náà káà náà ò lè máa ṣe bẹ́ẹ̀. àmín. Allah